Múlíká. Mo ti ní o máa bo orúkọ mi jẹ́. Múlíká lorúkọ mi kò ṣe Múlíká. Múlí. Yóò máa kọ́ mi díẹ̀ náà. Múlí. Bá ti lè pe Múlíká, wọ́n máa pè mí mọ́. Ó láìkí orúkọ ní mo fi sàáì náà. Ẹ̀ tó bá ṣùgbọ́n tó wàá pè dáadáa ńkọ́. Ọ̀rọ̀ tá a ti tẹ́lẹ̀ ṣé ó mọ̀ bó ti ń lò náà? Ṣé ó mọ̀ bó ti ń bá ti ṣe bọ́ yóò mọ̀ bó ti mo wá? Chinedu, èmi ò lè fọmọ Yíbò. Mi ò lè fẹ́ Yíbò. Múlíká máa ṣe bẹ́ẹ̀ náà, kó máa calm down. Ṣé ó ní èdè rúrú tó máa bínú kúkú? Máa calm down náà. Ṣé ó mọ̀ kí ó ṣe láì? Ìbò ló wá tójú yẹn jù. Ìbò máa tójú obìnrin. Ìwọ lè tọ́jú mi báyìí. Ṣé ó mọ̀ iye tó bá ti price list tó máa fi gbé ìyàwó lọ́dọ̀ wa? Torí ló fi jẹ́ pé àwọn ọlọ́mọ tó ní gbogbo Áfíríkà Yóòbó ló máa ń tra ẹ̀jọ̀. Torí Ṣúkúdì kò ṣe pé mi ò lè fẹ́. Ṣùgbọ́n ẹ̀rù ń bà mí ni. Bẹ́ẹ̀ náà, jẹ́ kí èmi máa tọ́jú ẹ. Wàá tọ́jú mi, mi wá já láàárẹ̀. Ṣé mo ya wèrè ni? Wèrè ló máa ń tọ́jú. O ò lè fẹ́ mi. Ó máa jẹ́ kí n tò ẹ́ tó bá ṣe tèmi, ó máa ẹjọ́ yọ. Wàá fowó tọ́jú mi. Èmi tí mo gbà lọ 50 million naira. Ní máa olólùfẹ́ lówó jẹ́ sí mi náà. Máa ṣe inú mọ́nà mọ́ pẹ̀lú. Chinedu àbí gbogbo ohun tó wù kẹ́ bá ń jẹ́. Mo máa ṣe tiẹ̀ ṣùgbọ́n wàá ra jàkíjàkí fún mi. Èwo lẹ tó kò jàkíjàkí. O mọ jàkíjàkí. O mọ jàkíjàkí. Iṣan pọ̀ jù. Má máa fọ́n lẹ́sẹ̀. Tí mọ́tò máa gbá lẹ́sìn dànù. Mo ń ṣe onímọ́tò, o mọ jàkíjàkí ni. Èwo lẹ kò ní jàkíjàkí. Tó dàbí blóbló. Tó mọ̀ tẹ̀lé ọjà. Òun ni. Máa wọ̀rẹ̀ máa ra páàkì márùn-ún ní máa rà fún ẹ. Páàkì márùn-ún jàkíjàkí. Wọ́n ti dáhùn TikTok. Chinedu jẹ́ tètè jákí nítorí wọ́n ń tọ́jú mi lọ́jọ́ mi. Ṣé bó ti gbà? Àwọn olówó tó jẹ́ fún kíni kí ló ṣe là? Bí kò sí malaria, ìwọ ló dó èwo tó ní wọ́n tọ́jú ẹ. Mo ní wárápá. Wárápá. Kí ló pèlè wárápá? Ṣé o mọ̀ tẹ̀lé ọjà? Wọ́n ń ta lọ́jà. Gbogbo ni máa rà fún ẹ, gbogbo ni mo fẹ́ rà. Èmi tí mo fẹ́ kí wárápá lọ tún fẹ́ ra wárápá fún mi. Kíní tó máa ń ṣèyàn téèyàn máa ń ṣubú sílẹ̀ tó máa ṣe báyìí tó máa kọ́ kíní lẹ́nu. Ó máa pọ̀ kíní. Ṣé epilepsy? Òyìnbó rẹ̀ nìyẹn. Epilepsy. Má pariwo. Òyìnbó rẹ̀ nìyẹn. Má ṣe bẹ́ẹ̀ náà epilepsy báwo mi. Epilepsy ó wà lára ilé ibodè ẹ bó ṣe wà yìí. Ẹ̀nà kò kí ń hàn lára yàn náà. Múlíká ṣé ó mọ̀ kí tí mo sọ? Yẹ ká gbàgbé ẹsẹ̀. O fẹ́ mi mọ́. Epilepsy. Ṣé bó ló ní fẹ́ mi? Tí mo ti gbẹ ó mọ̀ ṣe kọ̀rọ̀kọ̀rọ̀. Mo láàfin kì í ṣe pé mi ò láàfin gbé. Èyí tó sọ̀rọ̀ yìí èmi ò ṣe máa. Ṣé bó ló ní fẹ́ mi? Yẹ ká gbàgbé ẹsẹ̀ bẹ́ẹ̀. Èmi ò ṣe. Ó di mi náà lọ lọ sí. Ó di mi náà lọ. Olórí burúkú lòun nífẹ̀ẹ́ mi mo ní wárápá wèrè ò ṣe mọ́. Ọmọ Yíbò ẹnu wọn dùn.